Wogile Esun Ibanilorukoje ti Iba Gani Adams pé tako Sunday Igboho. Ó mà ṣe o, àwọn agbébọn ṣekúpa fijilanté mẹ́ta nípinlẹ Kwara. Ìjọba gbé ọjà tìpa. Àwọn obìnrin Benue gbégidínà àwọn ojú ọ̀nà márosẹ̀ ńlá gúnlé ìwọ́de tako ìfi-gbooro òfin gbé lọ́nà ìbófinmu, béèrè fún ìgbésẹ̀ kan mọ́ńkóbó lórí ìkọlù ìṣekúpani lemọ́lemọ́ tó ń tọwọ́ àwọn adaranjẹ̀ wáyé. Ikú dóró Peter Rufai Dodo-mayana gbajúgbaja golí fún ikọ̀ Super Eagles dágbére fáyé lẹni ọdun mọkanlelọgọta. Ẹgbẹ́ òṣèlú Labour Party fún Peter Obi ní gbèdéke láti fẹ̀gbẹ́ sílẹ̀. Gbajúmọ̀ ọkùnrin orí ayélujára TikTok Sulange rí ẹ̀wọ̀n ọdún kan he nípínlẹ̀ Kano fẹ̀sùn pé ó ń wẹ̀ níta gbangba nínú àwọ̀tẹ́lẹ̀ obìnrin. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ileẹjọ Giga Wogile Esun Ibanilorukoje tí Iba Gani Adams pé tako Sunday Igboho. Ileẹjọ Giga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fìdí jókòó nílùú Ìbàdàn ti Wogile Esun Ibanilorukoje tí Iba Gani Adams pé tako ọ̀kan lára àwọn tó ń léwájú ìpè fún ìdádúró ẹ̀yà Yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lábẹ́ àsíá Yorùbá Nations Sunday Igboho. Ilé-ẹjọ́ tún ní kí Iba Gani Adams tún san owó tó tó ẹgbẹ̀rún náírà 500,000 naira fún Sunday Igboho. Ìwé ẹjọ́ tí Adams pè pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ M1006-2004 tí agbẹjọ́rò rẹ̀ Síkírù Akínrelé sì ń sojú rẹ̀. Iba Gani Adams ló pe ẹjọ́ tako ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ń pè fún ìdásílẹ̀ Yorùbá Nation olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho. Ẹ̀sùn tí Iba Gani Adams fi kan Sunday Igboho ni pé ó ká ohùn òun sílẹ̀ lásìkò tí òun bá èèyàn kan sọ̀rọ̀ lórí fóònù láì gba àṣẹ lọ́wọ́ òun tó sì fi fọ́nrán náà sórí ayélujára. Ó ní ìwà náà bà òun lórúkọ jẹ́ tó sì tàbùkù orúkọ òun. Ààrẹ Ọ̀nà Kakanfò náà ní òun béèrè fún ẹ̀tọ́ òun lábẹ́ òfin Nàìjíríà. Gani Adams béèrè pé kí ilé-ẹjọ́ kéde ìwà tí Sunday Igboho hù nínú oṣù kẹrin ọdún 2024 nípa gbígbé ohùn òun sórí ayélujára láì gba àṣẹ lọ́wọ́ òun bí èyí tí kò bá òfin mu rárá. Àtẹ̀jáde kan tí Gani Adams fi síta ní láti ìgbà tí Sunday Igboho ti fi fọ́nrán náà léde ló ti ń tàbùkù òun lórí ayélujára. Ṣáájú ni Sunday Igboho ti kọ́kọ́ wọ́ Gani Adams lọ sílé ẹjọ́ fẹ̀sùn wípé ó pe òun ní agbanipa àti pé òun lọ́wọ́ nínú ikú Bọ́lá Ìgè àti Frayo. A ó rántí pé Sunday Igboho àti Táyọ̀ Àyìndé ti kọ̀wé ẹjọ́ ránṣẹ́ sí Iba Gani Adams láti wá wí tẹnu rẹ̀ lórí ohùn kan tó jáde níbi tó ti ń fẹ̀sùn kan àwọn méjèèjì pé wọ́n ti gba owó láti ṣekú pa òun. Bákan náà nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún Gani Adams Kẹ́hìndé Adérẹ̀mí fi léde, ó ṣàpèjúwe fọ́nrán ohùn ọ̀hún gẹ́gẹ́ bí àdọ́gbọ́n sí. Bákan náà ló ní ẹjọ́ tí Ìgbòho àti Àyìndé pè ló jẹ́ èyí tí wọ́n lẹ̀dí àpò pọ̀ láti fi já ìràwọ̀ Adams ní ìgboro ayé. Ó ní ó ti hàn gbangba pé Ìgbòho àti Àyìndé kò fẹ́ kí àlàáfíà jọba lẹ́yìn tí Ọọ̀ni Ọba Adéyẹyè Ògúnwùsì ti bá àwọn sọ̀rọ̀. Ó ní ìdí tí òun fi dákẹ́ nínú gbogbo rògbòdìyàn ọ̀hún tí Ìgbòho àti Àyìndé gbé kalẹ̀ kì í ṣe nítorí òun jẹ́ ojo ṣùgbọ́n nítorí ọ̀wọ̀ tí òun ní fún Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, Ọba Adéyẹyè Ògúnwùsì àti àwọn orí adé míì ní ilẹ̀ Yorùbá tí wọ́n dá sí ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n pẹ̀lú bí irọ́ ṣe ń jáde lórí ọ̀rọ̀ ọ̀hún, òun rò pé àsìkò ti tó láti jáde sọ̀rọ̀ síta bí nǹkan ṣe jẹ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn agbẹjọ́rò òun ti ṣe ohun tó tọ́, òun tó ní láti tan ìmọ́lẹ̀ sí ohun tí wọ́n ká sílẹ̀ nítorí irọ́ lásán ni tó sì jẹ́ ọ̀rọ̀ kan tó wáyé láàrin òun àti àbúrò ọ̀rí òun kan tó wà ní Amẹ́ríkà lọ́dún 2021. Ó ní ọmọkùnrin ọ̀hún ló dá ọ̀rọ̀ náà sílẹ̀ pé òun fẹ́ kí àlàáfíà jọba láàrin òun, Ìgbòho àti àwọn èèyàn kan. Lásìkò tí ìjíròrò ìpẹ̀tùsíjọ́ ọ̀hún sì ń lọ lọ́wọ́ ló dárúkọ àwọn èèyàn méjì náà nínú àlàyé rẹ̀. Ààrẹ Gani Adams fi kún pé gbogbo ọ̀rọ̀ nípa Táyọ̀ Àyìndé tó wà nínú ohun náà ló jẹ́ irọ́. Nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀, adájọ́ Adémọ́lá Sàlámì ní lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò méjèèjì ọ̀pọ̀ nǹkan ló farahàn síta. Sàlámì ní igun Iba Gani Adams kọ̀ láti fi ẹ̀rí lélẹ̀ pé lóòótọ́ ni Sunday Igboho ká ohùn sílẹ̀ lásìkò tó ń sọ̀rọ̀ lórí fóònù. Pẹ̀lú bí kò ṣe sí agbẹjọ́rò kankan tó wá aṣojú Iba Gani Adams ní ilé ẹjọ́, adájọ́ wọ́gilé ẹjọ́ náà tó sì ní kí Iba Gani Adams san owó tó tó 500,000 naira fún Sunday Igboho. Ó mà
ṣe o àwọn agbébọn ṣekúpa fijilanté mẹ́ta nípinlẹ Kwara ìjọba gbé ọjà tìpa. Níbo gan lọ̀rọ̀ ètò ààbò ń lọ lórílẹ̀-èdè yìí? Ìdojú ìbọn kọra ẹni láàrin àwọn agbébọn àtàwọn elétò ààbò yọrí sí ikú fijilanté mẹ́ta nípinlẹ̀ Kwara. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ìlú Gadaworo ní òpópónà Patigi tó wà ní ìjọba ìbílẹ̀ Edu. Gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ṣe sọ, àwọn agbébọn náà dúró sí ìlú Gada tó wà lẹ́bàá gbúgbú táwọn fijilanté sì lọ kojú wọn pẹ̀lú àwọn ọmọ ogun àti àwọn agbófinró. Ṣùgbọ́n ohun ìjà àwọn agbébọn náà lágbára. Lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, ó ní ọ̀pọ̀ àwọn elétò ààbò ló farapa. Ó tẹ̀síwájú pé wọ́n ti ọjà ńlá tó wà lágbègbè náà pa báyìí látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ètò ààbò. Ó sojú mi kòró náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé inú ìbẹ̀rù bojo làwọn èèyàn agbègbè ọ̀hún wà báyìí. Àwọn fijilanté mẹ́ta tí wọ́n pàdánù ẹ̀mí wọn ni Muhammed Mma tó wá láti abúlé Kokodo, Ndagi Sakara láti abúlé Edogi àti Yanda láti abúlé Láfíàgì. Bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé fijilanté kan ti dàwátì lẹ́yìn ìkọlù náà. Ẹ̀wẹ̀, wọ́n ti gbé ilẹ̀kùn ọjà agbègbè náà ní gbúgbú tìpa látàrí ìbẹ̀rùbojo ìkọlù àwọn agbébọn tí wọ́n lè tún padà wá. Ẹlòmíràn tí ọ̀rọ̀ náà sojú rẹ̀, ọ̀gbẹ́ni Gana sọ pé nígbà míì ọjọ́ ọjà ni wọ́n máa ń wá láti jí àwọn èèyàn gbé. Ṣùgbọ́n lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí, àwọn fijilanté àti àwọn elétò ààbò parapọ̀ láti lọ kojú wọn. Ó tẹ̀síwájú pé lásìkò tí àwọn fijilanté àtàwọn elétò ààbò lọ kojú wọn làwọn fijilanté mẹ́ta tó di olóògbé pàdánù ẹ̀mí wọn. Ó tún fi kún pé àwọn elétò ààbò náà tún farapa lásìkò ìkọlù náà. Gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, agbègbè náà ò fararọ lọ́wọ́ yìí nítorí àwọn agbébọn ọ̀hún kò jẹ́ kí wọ́n rí i mú mi pẹ̀lú bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé. Àwọn ará ìlú náà ti wá ké gbàjarè síta ké sí ìjọba kó pèsè ètò ààbò tó péye fún wọn. Ẹ̀wẹ̀, nínú àtẹ̀jáde kan tí alága ìjọba ìbílẹ̀ náà Abdullahi Bello fi síta, ó ṣàlàyé pé ọjà náà yóò wà ní títìpa títí tí ọ̀rọ̀ ètò ààbò agbègbè ọ̀hún yóò fi dúró re. Lẹ́yìn náà ló ń rọ aráàlú láti farada ìgbésẹ̀ náà. Ó tún kan sára sí àwọn elétò ààbò fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Àwọn obìnrin Benue gbégidínà àwọn ojú ọ̀nà márosẹ̀ ńlá gùnlé ìwọ́de tako ìfi-gbooro òfin gbé lọ́nà àìbófinmu, béèrè fún ìgbésẹ̀ kan mọ́kóbó lórí ìkọlù ìṣekúpani lemọ́lemọ́ tó ń tọwọ́ àwọn adaranjẹ̀ wáyé. Àwọn obìnrin láti agbègbè àríwá ìlú Makurdi, olú ìlú ìpínlẹ̀ Benue, lọ́jọ́ Ẹtì Friday gba ojú pópó gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn tako ètò ààbò tó mẹ́hẹ̀ tó di lemọ́lemọ́ àti ìfi-gbooro òfin gbé àwọn aráàlú lọ́nà àìbófinmu lágbègbè wọn. Àwọn obìnrin tínú bí ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ mú ewé dání tí wọ́n sì ń kọrin ìwọ́de gbégidínà àwọn ojú ọ̀nà márosẹ̀ ńlá ìjọba àpapọ̀ èyí tó ń fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó. Ẹni tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lákòókò ìwọ́de náà lára àwọn obìnrin náà fi àìdùnnú wọn hàn lórí ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìyọlẹ́nu ìdààmú nípa bí àwọn àjọ elétò ààbò ṣe ń fi gbòòrò òfin gbé àwọn aráàlú lọ́nà tó tako òfin lágbègbè àríwá nílùú Makurdi. Gẹ́gẹ́ bí àwọn olùwọ́de náà ṣe wí, àwọn ikọ̀ elétò ààbò máa ń lè san nínà wọ́gán àwọn ọmọ ìlú, àmọ́ tó jẹ́ pé níṣe ni wọ́n máa ń kùnà láti gbógun ti ìdúnkokò ìkọlù àwọn adaranjẹ̀ agbébọn tí wọ́n fi ojoojúmọ́ ṣèkọlù sáwọn ìlú káàkiri ìpínlẹ̀ Benue. Ọ̀kan lára àwọn olùwọ́de náà kọminú pé lọ́jọ́ kan péré àwọn ọmọ ìlú 50 aláìṣẹ̀ làwọn ikọ̀ elétò ààbò fi gbòòrò òfin gbé lọ́nà tó tako òfin. Àwọn olùwọ́de náà sọ wípé inú ìpayà ìbẹ̀rùbojo làwọn wà báyìí, kì í sì ṣe àwọn Fúlàní adaranjẹ̀ nìkan ló ń ṣèkọlù sáwọn, ṣùgbọ́n àwọn àjọ elétò ààbò bákan náà tí wọ́n kàn ń wọlé bí olè lóru náwó gan àwọn ọkọ àtàwọn ọmọ àwọn lọ́kùnrin láì nídìí kankan. Tí a ò bá gbàgbé, a rántí pé ó lé ní 100 àwọn èèyàn tí àwọn agbébọn ṣekú pa nílùú Ileẹjọ níjọba ìbílẹ̀ Guma nípínlẹ̀ náà lọ́jọ́ 13 oṣù kẹfà ọdún yìí tí ọ̀pọ̀ olùgbé ìlú sì di aláìnílé lórí. Ikú dọ́rọ̀ Peter Rufai Dodo-mayana gbajúgbajà golí fún ikọ̀ Super Eagles dágbére fáyé lẹ́ni ọdún mọkanlelọgọta. Gbajúmọ̀ àgbà ọ̀jẹ̀ golí fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Peter Rufai ti jáde láyé. Rufai tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Dodo-mayana
ní ìròyìn sọ pé ó kú ní òwúrọ̀ ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹta oṣù keje ọdún 2025. Àjọ NFF ló kéde ikú Rufai lójú òpó ayélujára Twitter rẹ̀ ní alẹ́ ọjọ́bọ̀ Thursday. Bó tilẹ̀ jẹ́ pé a kò tí ì lè fìdí ohun tó pa ògbóǹtarìgì agbábọ́ọ̀lù náà múlẹ̀, àwọn ìròyìn kan sọ pé ó ṣe àìsàn fún ìgbà pípẹ́ kí ọlọ́jọ́ tó dé. Ẹni ọdún mọkanlelọgọta ni olóògbé náà. Ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 1963 ni wọ́n bí Rufai nílùú Èkó. Lásìkò tó fi jẹ́ agbábọ́ọ̀lù, ó ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Belgium, Netherlands, Portugal àti Spain fún 20 ọdún. Rufai ṣojú Nàìjíríà ní ìdíje World Cup méjì àti ní ọ̀pọ̀ Africa Cup of Nations AFCON. Ìròyìn ikú olóògbé jáde ní kòpẹ́kòpẹ́ tí ìròyìn ikú gbajúmọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú fún ikọ̀ Liverpool Diogo Jota náà gba orí ìtàkùn ayélujára kan. Diogo Jota ló pàdé ikú òjijì nínú ìjàmbá ọkọ̀ lójú pópó. Ikú àwọn gbajúmọ̀ yìí jẹ́ ọ̀fọ̀ ńlá lágbo eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé. Ará yóò ní bọ́ bàtọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa ò láṣẹ Ìlédùà. Ẹgbẹ́ òṣèlú Labour Party fún Peter Obi ní gbèdéke ọjọ́ láti fẹgbẹ́ sílẹ̀. Ẹgbẹ́ òṣèlú Labour Party LP ti fún olùdíje sípò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party fétò ìdìbò gbogbogbò ọdún 2023 Peter Obi ní gbèdéke ọjọ́ méjì láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ wọn. Èyí ló wáyé bí Peter Obi sì darapọ̀ mọ́ ẹgbẹ́ àgbáríjọpọ̀ alátakò tí wọ́n kéde pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni àwọn máa lò gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú láti tako ààrẹ Bọ́lá Tinubu níbi ètò ìdìbò ọdún 2027. Ṣáájú ni Peter Obi ti sọ pé ẹgbẹ́ òṣèlú ADC máa rí dájú pé àwọn máa fi àwọn ọmọ Nàìjíríà ṣáájú gbogbo nǹkan tí àwọn bá ń ṣe. Ó sọ èyí lẹ́yìn ìpàdé tí wọ́n ti kéde ẹgbẹ́ òṣèlú ADC gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí wọ́n fi máa yẹ àga mọ́ ààrẹ Tinubu nídìí lọ́dún 2027. Peter Obi sọ pé ìpinnu láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ náà kò rọrùn rárá, àmọ́ ìfarajìn òun ní láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó kájú òṣùwọ̀n láti rí i pé Nàìjíríà dé èbúté ògo. Ó ní ìpinnu èyí kò rọrùn rárá, ó wá láti inú ìrònú jinlẹ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀nà tí àwọn nílò láti gbà tẹ̀ Nàìjíríà síwájú. Kò sí ẹgbẹ́ kan tó lè dá Nàìjíríà túnṣe. Ó ní láti ṣe àtúnṣe àwọn nǹkan tó bà Nàìjíríà jẹ́ dé àyè tó wà lónìí. Àwọn nílò láti gbégi dínà àwọn nǹkan èyí tí kò rọrùn rárá. Ó ní òun gbàgbọ́ pé Nàìjíríà tuntun lè wáyé. Peter Obi kò sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé bóyá òun ti fi ẹgbẹ́ òṣèlú Labour Party tó wà sílẹ̀ láti darapọ̀ mọ́ ADC. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ òṣèlú Labour Party ti ní àwọn fún Peter Obi ní gbèdéke ọjọ́ méjì láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ wọn. Àtẹ̀jáde kan tí agbẹnusọ ẹgbẹ́ náà Obiora fi sójú òpó ayélujára ẹgbẹ́ Labour Party lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ kẹta oṣù keje sọ pé ẹgbẹ́ àwọn kò ṣetán láti darapọ̀ mọ́ àwọn tó jẹ́ pé wọ́n kàn ń wá ipò agbára lásán ni. Ó ní àwọn tó bà Nàìjíríà jẹ́ débi tó dé báyìí ni wọ́n kóra wọn jọ sínú àgbáríjọpọ̀ náà àti pé àpò ara wọn lásán ni wọ́n ń jà fún. Wọ́n ní àwọn mọ̀ pé Peter Obi ti ń gbìyànjú láti bá àwọn kan sọ̀rọ̀ nínú ẹgbẹ́ àwọn láti darapọ̀ mọ́ òun lọ sí ẹgbẹ́ ADC àti pé gbogbo ìpàdé àlàálẹ̀ tó ń ṣe làwọn gbọ́ sí. Wọ́n ní àwọn mọ̀ pé àwọn nǹkan ti kọ̀jálẹ̀ pé àwọn kò tẹ̀lé, àwọn sì tẹnumọ́ pé àwọn ò darapọ̀ mọ́ ẹgbẹ́ náà ṣáájú ètò ìdìbò tó ń bọ̀. Agbẹnusọ ẹgbẹ́ Labour Party náà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn fún Peter Obi ní gbèdéke ọjọ́ méjì láti ṣe ìpinnu ohun tó bá fẹ́ ṣe tàbí kó fi ẹgbẹ́ àwọn sílẹ̀. Gbajúmọ̀ ọkùnrin orí ayélujára TikTok Sulanje rí ẹ̀wọ̀n ọdún kan he nípínlẹ̀ Kano fẹ̀sùn pé ó ń wẹ̀ níta gbangba nínú àwọ̀tẹ́lẹ̀ obìnrin. Ilé-ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ Kano ti rán gbajúmọ̀ ọkùnrin orí ìtàkùn ayélujára TikTok Umar Azim tí ọ̀pọ̀ mọ̀ sí Sulanje lẹ́wọ̀n ọdún kan fún ìwà ìbàjẹ́ ìwà kò tọ́. Onídàájọ́ ilé-ẹjọ́ májísírèètì Hadiza Muhammad Hasan ní Azim jẹ̀bi ẹ̀sùn ìwà ìbàjẹ́ ìwà kò tọ́ níta gbangba nínú ẹjọ́ tí wọ́n pè takò nípasẹ̀ àjọ Kano State Censorship Board. Nígbà tó ń ṣèdájọ́ náà, Hasan ní ìdájọ́ náà lè jẹ́ pípààrọ̀ pẹ̀lú sísan fáìní $1,100 náírà 80,000 naira. Láfikún, ilé-ẹjọ́ tún pàṣẹ fún Azim láti san $20,000 náírà 20,000 naira sí àjọ Kano State Censorship Board fún owó ìwádìí ìfimúfínlẹ̀
àti ìdájọ́. Azeem ní wọ́n náwó gan ní oṣù kẹfà ọdún 2025 fún yíya fídíò eré adẹ́rìn-pòṣónú ìyẹn comedy skit níbi tó ti ń wẹ̀ lójú ọ̀nà níta gbangba tó sì tún wọ àwọ̀tẹ́lẹ̀ obìnrin, èyí tó jẹ́ ìwà ìbàjẹ́, ìwà kò tọ́. Ìgbésẹ̀ ìpinnu Ileẹjọ ní láti jẹ́ kí ìwà títọ́ àti òfin ìwà rere fẹsẹ̀ múlẹ̀ nípìnlẹ̀ náà. Ẹjọ́ náà ṣe àlàkalẹ̀ àsọyépọ̀ ìjíròrò tó ń lọ lọ́wọ́ lórí àwọn ohun tó ń jẹ́ gbígbé sójú òpó ayélujára àti ojúṣe àwọn àjọ tó ń rí sí òfin ìlànà à ń tẹ̀lé láti fẹsẹ̀ àwọn òfin náà múlẹ̀ kó lè dènà àwọn ìwà kò tọ́ láwùjọ àti lórí ayélujára. Àbájáde ẹjọ́ yìí yóò ní ipa, yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó ń gbé nǹkan jáde sójú òpó ayélujára lẹ́kùn náà. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.